ẹ jẹ́ bá mi pa ìlú tèmi ó fẹ́ yàtọ̀ díẹ̀ àtẹ̀kọ́ mo ti wá bíríìjì 42 òun dẹ̀ ni mo fò kí n tó dé bí báyìí so bàbá mi àgbà Fadilatu Sheikh Jabir Gaothu Shabbab gbogbo ntí èmi kọ ní Lárúbáwá máa sọ Yorùbá nítorí gbogbo àwa táwa ń bíbá Yorùbá ni á mo kí bàbá mi àgbà Nurul Awliya Kossida tèmi kò lọ fà rárá ọ̀dọ̀ bàbá mi àgbà ló lọ bàbá mi àgbà Fadilatu Sheikh Abbas Imamul Akbar libaldati ọba àgùn ẹ dákun ẹ bá ń pariwo ṣéyíkù àwọn kankan wà tó já sí pé ní dandan ni kọ́ ni fún Ọlọ́run bá mi mo kí yín pé azim bimanihuwa abun rọ́bà àjíyàlà títóbi fún yín bàbá tó já sí pé ní àwọn kan wà ọmọ kan ni wọ́n tọ́ àmẹ́yìn kìí ṣe pé ọmọ kan lẹ tọ́ àwọn generations òun ni ẹ tọ́ wọ́n ní azim bimanihuwa abun rọ́bà àjíyàlà ẹ dákun ẹ má bínú o ìtìlá ká yẹn rò ó pọ̀ ní fi wo ojú fóònù mi mo ní sádàlẹ̀ ànámà bihusini lè kọ́líkì làṣàánì ìwà dáadáa òun lè fi wá ń darí àwọn èèyàn kìí ṣe wà burúkú Allahu faddalakum fi sa'iril umami Ọlọ́run ọba pọ́n yín lé láàrin gbogbo àwọn èèyàn pátápátá gúnímúnjẹ̀lì sátúhù zainu lìjìrọ́ọ̀nì ìjókòó yín lásán ìdùnnú ni fún wa ìkọ́rọ̀ gidi òun ni fún wa. wọ́n ní àwọn bàbá wọn lóde gbogbo ọba àgùn ẹ máa ṣe tí ń lọ bàbá. àdúrà tẹ́mi ó ṣe fún yín pé ya Rabbi tawwilakum umuran bila zalalin bámi àgbà Fadilatu Sheikh Kamil mo kí yín sá bámi ẹ má wulẹ̀ tí ìdìde wa náwó tí má débẹ̀ yẹn má wá gbà lọ́wọ́ yín àti bámi Kamilu adákùn tí má débẹ̀ yẹn má wá gbà lọ́wọ́ yín mo kí ìmáàmù ọba Èkóǹdè àti ọba ìlú ọba àgùn ẹ má wulẹ̀ dìde wá náwó tí má débẹ̀ yẹn má wá gbà ní ọwọ́ yín kọ́lọ́ndàgùn kó wọlá pé ya Rabbi tawwilahu umuran bila zalalin ẹ̀mí gígùn àtàláfíà ara kọ́lọ́ndàgùn kó bá a ṣe fún yín alàlìwì kọ́ yàtì lórí àánú Ọlọ́run ọba kọ́lọ́ndàgùn kó bá a ṣe fún yín bámi ẹ dákun ẹ má bínú mo kí yẹn sin ọjọ́ lọ́dọ̀ àrídùnnú Gaothu Shabbab àtẹ̀kọ́ mo ti wá mo dẹ̀ sọ mo ní bíríìjì 42 òun ni mo fò kí n tó dé bíbáyìí tọ̀dọ̀ mi ni ó yàtọ̀ sí táwọn ará ibi ọ̀nlọ́hùn kọ́lọ́ mo tiẹ̀ jẹ́ ìrìyìn náà máa gbowó lọ́wọ́ Nurul Awliya yìí náà kọ́lọ́ndà kó wọlé àti tóbi rẹ̀ ọlọ́ndà kó bá wà pẹ̀lú ẹ dákun nísìnyí aago gẹ́gẹ́ ní àlàyé mi ní kí a random. a lọ síbi wàjísàfà wa Abdulwaris ìṣẹ́jú méjì. bàbá ń bàgáyà àfà wàjísàfà àképe. ẹ dákun níbi tá a bá máìnẹ́jì táìmù ìdé 5 minutes. ayé 5 minutes ò lè yọ mọ́ pẹ̀lú tó kù yìí. ayé 3 minutes ló kù. 3 minutes ló yọ. 3 minutes ló kù ká lè gbé èèyàn kan wọlé sí i.